Ẹ gbọ́, ọjọ́ wo lẹ̀dá ó sinmi ogun? Ìgbà wo gan-an lọ̀tẹ̀ fẹ́ dohun ìtàn? Ọ̀tẹ̀ nílé, ọ̀tẹ̀ lájò, ọ̀tẹ̀ níbi gbogbo. India, orílẹ̀-èdè onídà méjì lójú ogun Iran. Lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn, Prime Minister Narendra Modi dúró ní Knesset láti gba àmì ẹ̀yẹ lọ́wọ́ aṣojú ilé ìgbìmọ̀ aṣòfin gíga jùlọ ní Israeli. Ó pe ìbáṣepọ̀ tó wà láàrin orílẹ̀-èdè méjèèjì ní ohun tí kò lè yí padà. Kò pẹ́ púpà sí ìgbà yìí ni aṣojú Iran jókòó pẹ̀lú mínísítà ọ́fíìsì òkèèrè India. Ó sì béèrè fún ìtúsílẹ̀ àwọn táǹkà 3 tí wọ́n gbà. Bákan náà, ó béèrè fún ìpèsè àwọn oògùn ní pàṣípààrọ̀ fún ààbò àwọn ọkọ̀ ojú omi India láti kọjá ní Strait of Hormuz. India sì gbà bẹ́ẹ̀. Èyí ni iṣẹ́ àjọṣepọ̀ oníwọ̀ntúnwọ̀nsì tí ó ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé ní báyìí. Ṣùgbọ́n ó ṣe ní láàánú pé kò sí ẹnìkankan tó ń ṣe àkọsílẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí. Nígbà tí gbogbo àkọlé ìròyìn sọ̀rọ̀ nípa àwọn mísáìlì àti ògidì ìdókòwò tó ń dojú tòfo, India ń sọ̀rọ̀ ṣáájò níkọ̀kọ̀ lórí ààbò nípa kíkọjá ní ọ̀nà tí ó léwu jùlọ lórí omi àgbáyé lọ́wọ́lọ́wọ́ báyìí. Díẹ̀ nínú àwọn ọkọ̀ ojú omi India pẹ̀lú àwọn táǹkà LPG wọ́n ti kọjá ní Strait of Hormuz láìsí ewu rárá. Kì í ṣe pé ìdènà tí Iran gbé kalẹ̀ kò kan àwọn India o, ṣùgbọ́n Tehran ṣe àfihàn ìmọ̀ àjọṣepọ̀. Tehran ní olú ilẹ̀ Iran. Wọ́n ṣe àfihàn ìmọ̀ àjọṣepọ̀ kan tó ṣe pàtàkì nípa yíya India sọ́tọ̀. Eléyìí ni wọ́n pè ní ìbáṣepọ̀ àtijọ́, historical relationship. India kan náà ó ní wọ́n sọ pé ó ń ṣe òfófó ìrìnsí ọkọ̀ ojú omi Iran fún àwọn USA, àwọn Amẹ́ríkà àti Israel, tó jẹ́ kí ó ṣeé ṣe fún US láti tẹ ọkọ̀ ojú omi Iran irredenary. Delhi ṣe pé kò rí bẹ́ẹ̀. Ìyẹn Delhi, tí wọ́n bá ní Delhi, olú ìlú India ni wọ́n pè ní Delhi. Delhi ṣe pé kò rí bẹ́ẹ̀. Tehran kò tí ì gbàgbé ìròyìn náà. Mo rò pé ẹ ti mọ ibi tí wọ́n pè ní Tehran. Modi ń ṣe ìpolówó àjọṣepọ̀ onípele púpọ̀ tó lágbára jùlọ pẹ̀lú èyíkéyìí orílẹ̀-èdè tó ṣe pàtàkì ní ọdún 2026. Tí wọ́n bá ní Modi, ẹ ti mọ̀ pé India nìyẹn ti wá. Ó ń ṣe ìpolówó àjọṣepọ̀ onípele púpọ̀ tó lágbára jùlọ pẹ̀lú èyíkéyìí orílẹ̀-èdè tó ṣe pàtàkì ní ọdún 2026 yìí. Ó ń lẹ́pọ̀, ó ń ṣe kòlábò pẹ̀lú gbogbo àwọn orílẹ̀-èdè tó bá rí pé orílẹ̀-èdè yìí ó máa rọ́wọ́ mú o, orílẹ̀-èdè yìí agbára wà lọ́wọ́ ẹ̀, orílẹ̀-èdè yìí àǹfààní wà lọ́dọ̀ ẹ̀. Òun ni Modi ti India ló ń ṣe àjọṣepọ̀ pẹ̀lú, èyí tó ń pè ní smoothing relationship. Israel ń pèsè ìmọ̀ ẹ̀rọ ìdáàbòbò, ìpinnu ìmọ̀ ìjìnlẹ̀ àti àyíká, èyí tí ó fún India ní ìbáṣepọ̀ tó súnmọ́ jùlọ pẹ̀lú Washington ní gbogbo agbègbè rẹ̀. Iran ń pèsè 2/3 epo rọ̀bì tí ó ń wọ India nípasẹ̀ Strait of Hormuz, ọ̀nà dé Chabahar Port àti ọ̀nà ilẹ̀ tó lágbára jùlọ sí Afghanistan láti Central Asia tí kò kọjá ní Pakistan. Gbogbo eléyìí ni Iran pèsè fún India. Chabahar jẹ́ amáyédẹrùn nínú àlùdé àpàdé yìí, ìyẹn ojú ọ̀nà tí Iran fún India ní àǹfààní àti máa gbà yìí. Ibùdó kan ní etíkun gúúsù Iran tí India ti ń ṣe àtúnṣe rẹ̀ láti 2015 gẹ́gẹ́ bí ojú òpó fún International North-South Transport Corridor, ọ̀nà onígbàwẹ́ tó ní 7,200 kìlómítà tó so Mumbai pọ̀ mọ́ Moscow, tó ń dín àkókò ìrìn àjò kúrú jọjọ láti 40 ọjọ́ sí
ọjọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n péré tí ó sì tún dín ìnáwó kù fún India. Ẹ rí pé eléyìí lágbára. India tọwọ́ bọ ìwé àdéhùn lílo Chabad ní ọdún 2024, ṣùgbọ́n ọ̀rọ̀ bẹ́yìn yọ. Lẹ́yìn náà, àjọ ìṣúná owó ọdún 2026 yọ àdéhùn náà kúrò nínú ìnáwó pẹ̀lú ìròyìn pé a fi ẹ̀sùn ìdókòwò pọ̀ ti US kan Iran. Látìgbà yẹn, India ń ṣe ìdókòwò pẹ̀lú èbúté yẹn, pẹ̀lú ọ̀nà yẹn, ó ń ṣe ìdókòwò pẹ̀lú ẹ̀, ó ń ṣe ìdókòwò níbẹ̀ láì ṣe ìnáwó tí ó tọ́. Nígbà tí wọ́n ti gbé sanction lórí Iran, India ó tẹ̀síwájú láti máa ṣe ìdókòwò ẹ̀ láì san àwọn ẹ̀tọ́ fún Iran mọ́. India ń gba àpọ́nlé láti Israel. Bákan náà, ó ń ṣe ìdúnàdúrà ìtúsílẹ̀ táǹkà pẹ̀lú Iran. Ó sẹ́ pé òun kò ṣe òfófó ìrìnsí ọkọ̀ omi Iran. Ọkọ̀ omi India ń kọjá láìsí ewu lójú ọ̀nà tí òfófó ṣíṣe fún ọ̀tá lè ṣe àkóbá fún nípasẹ̀ ogun. Èyí kìí ṣe àbòsí o. Èyí jẹ́ ohun tí ọ̀pọ̀ ará ìlú tí ó dín díẹ̀ ní 1.5 mílíọ̀nù sọ ìjọba wọn dà ní àsìkò rògbòdìyàn tó fún ayé lọ́rùn. Ìpín ètò ajílẹ̀ India jẹ́ kí ọ̀rọ̀ náà ó tún ṣe pàtàkì sí i. Àwọn iléeṣẹ́ India ń ṣiṣẹ́ pẹ̀lú òṣùwọ̀n ìdá 60 nínú ìdá 100. Ìdínwó owó ọ̀nà ti dínkù sí 1.86 lakh crore rupees. Owó ilẹ̀ wọn nìyẹn. Delhi ti béèrè urea ìyẹn ajílẹ̀ pàjáwìrì lọ́wọ́ Beijing ní ọjọ́ 13 oṣù kẹta. Beijing ti fagilé títa phosphate ní gbogbo inú oṣù kẹsàn-án. Àwọn urea phosphate nǹkan tá à ń darúkọ yìí, àwọn ajílẹ̀ tí wọ́n ń lò fún àwọn nǹkan ọ̀gbìn wọn ní ń jẹ́ bẹ́ẹ̀. Ìyànda láti gba ojú omi Iran kìí ṣe èsì rárá fún India o. Kìí ṣe èsì rárá fún India. Ìyàtọ̀ láàrin àmójútó èèyàn àti ìfúnpinpin tí ó ń fín orílẹ̀-èdè tó gbajúmọ̀ jù lágbàáyé ní pàṣán, òun ni eléyìí. Ọ̀kọ̀ọ̀kan àwọn orílẹ̀-èdè tí rògbòdìyàn yìí kàn ni wọ́n ti ń fínúfẹ́dọ̀ tàbí fi tipátipá fì sí apá kan lórí apá kejì. Germany ní òun kọ̀ láti ṣe ìkúnlọ́wọ́ lórí ṣíṣí Strait of Hormuz. Japan náà kọ̀, Australia náà kọ̀, China dínà títajà síta ìtì àmọ̀ ní export. Bangladesh òun ti ń dàwó ń tiẹ̀. Egypt sì ń pàdánù gbogbo ohun ìní tí ó wà ní ìpamọ́ rẹ̀. India kọ̀, kò sọ̀rọ̀ ń tiẹ̀ o. Bẹ́ẹ̀ sì ni títí di lọ́wọ́lọ́wọ́ báyìí, India nìkan ni ìlú tí táǹkà rẹ̀ ń kọjá ní Strait of Hormuz. Ẹ gbọ́, ẹ̀yin èèyàn mi, ṣé ẹ wá rí i pé onídà méjì òun ni India jẹ́ nínú ogun Iran yìí? Ju gbogbo ẹ̀ lọ, nígbà wo gan-an lè dáfẹ́ sinmi ogun? Má gbàgbé láti bá a pín fọ́nrán yìí ká kí àwọn ènìyàn lè máa jẹ àǹfààní ohun tó ń lọ lágbàáyé, pàápàá jùlọ nípa ogun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Iran báyìí. Ẹ bá fi òǹtẹ̀ onífẹ̀ẹ́ rẹ̀ kan fọ́nrán wa yìí. A ó tún máa mú ọ̀pọ̀ ìtúpalẹ̀ lórí ohun tó ń ṣẹlẹ̀ nínú ogun. A ó máa mú wa fún yín àti lágbàáyé lápapọ̀. Ẹ ṣé bí ẹ ṣe ń bá a bá ìtúbọ̀. Èmi ni tiyín tòótọ́, Babátúndé Sheriff ọmọ Ọba lójú ogun.